ọlọ́pàá gbé ìkìlọ̀ jáde lórí ṣíṣe ìwọ́de nítòsí Aso Rock. Sowore mà ti fárígá o. Iléeṣẹ́ ọlọ́pàá orílẹ̀-èdè Nàìjíríà ti ṣe ìkìlọ̀ fún gbogbo àwọn ẹgbẹ́ tó ń gbèrò láti ṣe ìwọ́de lọ́jọ́ ajé nílùú Àbújá pẹ̀lú àṣẹ láti ọwọ́ ilé ẹjọ́ pé kí wọ́n má súnmọ́ àwọn agbègbè kan ní olú ìlú Àbújá. Adájọ́ MG Umaru ló gbé ìdájọ́ yìí kalẹ̀ ní ọjọ́ 17 oṣù kẹwàá ọdún 2025 nínú ẹjọ́ eléyìí tó wà láàrin ìjọba àpapọ̀ orílẹ̀-èdè Nàìjíríà Ọmọyẹlé Sowore àti àwọn mẹ́rin míì. Èyí kò ní gbà wọ́n láàyè láti ṣe ìwọ́de ní agbègbè ilé ìjọba Aso Rock, ilé ìgbìmọ̀ asòfin, iléeṣẹ́ ọlọ́pàá, ilé ẹjọ́, agbègbè Eagle Square àti ọ̀nà Shehu Shagari. Agbẹnusọ iléeṣẹ́ ọlọ́pàá Benjamin Hundeyin nínú àtẹ̀jáde tó fi síta ní iléeṣẹ́ ọlọ́pàá yóò rí i pé àwọn ṣe àmójútó òfin Nàìjíríà èyí tó fàyè gba àlàáfíà lásìkò ìwọ́de yìí pẹ̀lú àṣẹ ilé ẹjọ́ àti ojúṣe iléeṣẹ́ ọlọ́pàá láti mójútó òfin. Iléeṣẹ́ ọlọ́pàá ń ké sí àwọn ẹgbẹ́ yìí tí wọ́n ń pè fún ìtúsílẹ̀ Masin Nnamdi Kanu láti tẹ̀lé òfin àti ìlànà tí ilé ẹjọ́ gbé kalẹ̀ fún wọn. Ìwọ́de yìí tí yóò wáyé lónìí ọjọ́ ajé 20 oṣù kẹwàá ló pè fún ìtúsílẹ̀ olórí ikọ̀ IPOB Nnamdi Kanu ẹni tó ti wà ní àtìmọ́lé láti ọdún 2021 lẹ́yìn tí ọwọ́ tẹ̀ lórílẹ̀‐èdè Kenya tó sì ń kojú ẹ̀sùn. Hundeyin fi kún pé bó tilẹ̀ jẹ́ pé òfin fàyè gba aráàlú láti ṣe ìfi-ẹ̀hónúhàn ó gbọ́dọ̀ jẹ́ ṣíṣe ní ìlànà òfin o. Àṣẹ ilé ẹjọ́ wà fún ààbò àwọn olùfi-ẹ̀hónúhàn kì í ṣe láti tẹ ojú ẹ̀tọ́ wọn mọ́lẹ̀ o. Ìdí rèé tí a fi ń gba àwọn èèyàn ní ìmọ̀ràn pé kí wọ́n tẹ̀lé àṣẹ ilé ẹjọ́ o kí wọ́n sì yàgò fún àwọn agbègbè yìí. Iléeṣẹ́ ọlọ́pàá yóò rí i dájú pé èyí kò fa súnkẹrẹ fàkẹrẹ ọkọ̀ tí a ó sì dáàbò bo ẹ̀mí àti dúkìá aráàlú. Ṣùgbọ́n ṣá Sowore ti tako ìdájọ́ ilé ẹjọ́ o. Ajàfún ẹ̀tọ́ ọmọnìyàn Ọmọyẹlé Sowore ẹni tó ń pè fún ìwọ́de ìtúsílẹ̀ Nnamdi Kanu ti bọ́ sórí ayélujára báyìí o láti tako àṣẹ ilé ẹjọ́ tí iléeṣẹ́ ọlọ́pàá gbé síta lórí fífi òfin de àwọn èèyàn pàápàá jùlọ láti má ṣe wọ agbègbè kan lásìkò ìṣe ìfi-ẹ̀hónúhàn. Kò sí ìdájọ́ ilé ẹjọ́ kankan tó dá ìwọ́de lọ sí Aso Rock dúró. Sowore ló sọ bẹ́ẹ̀. Ó jiyàn pé àṣẹ ilé ẹjọ́ kò ní ẹsẹ̀ nílẹ̀ rárá o nítorí wọn kò gbé jáde ní orúkọ olùjẹ́jọ́ tàbí ẹgbẹ́ tó ń wọ́de. Sowore fẹ̀sùn kan iléeṣẹ́ ọlọ́pàá o ìpè òkú tí wọ́n ti sin ẹsẹ̀ rẹ̀ ti hàn síta gbangba. Ó kéde pé ikọ̀ agbófinró ti wà nílẹ̀ o láti tako àṣẹ ilé ẹjọ́ náà ní kété tó bá jáde. Bákan náà ni Sowore ṣe ìkìlọ̀ pé àwọn kò ní fàyè gbà kí iléeṣẹ́ ọlọ́pàá fi tipátipá mú ẹnikẹ́ni o lásìkò ìwọ́de yìí. Ìròyìn yàjóyàjó fún ti àkókò yìí kò ní jù báyìí lọ. Ẹ má gbàgbé láti darapọ̀ mọ́ kànnì Jígí Alára. Ẹ máa bá wa pẹ̀ka. Ẹ máa fi èròǹgbà yín sábàlá àríwísí o. Imam Abdulwaheed ló ti jábọ̀ ìròyìn. Ètò tó wà ní lọ́yẹ̀ wà ń bẹ̀. Ọdún mọ́ wá ìkànnì Jígí Alára. Ìròyìn lóríṣiríṣi tàbí mọ́ bó ṣe ń lọ láwùjọ. Ọdún mọ́ wá ìkànnì Jígí Alára. Ìkànnì Jígí Alára. Jígí Alára. Jígí Alára. Jígí Alára. Ìkànnì Jígí Alára 24 bàbá gbogbo.